àlọ́ lóńgì ní ti gàjà o lẹ́gúnlé olóńgì ní ti gàjà o ojú mi ti tólé ojú mi ti tóko ṣẹ́rí nílé àgọ́dọ̀ ojú télé tv ṣó ní kẹ́ máa wò nílé ojú télé tv àwọn lèèyàn ṣáńkó àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé ojú télé tv máa yí kó tiẹ̀. ìgbà tó sì lọ sínú ẹ̀rù báyìí pé òṣèlú torí ó lé ohun tí kọ́lọ̀mbà àforíjì bàbá Lámídì Adédìbú nǹkan tó sọ pé bọ́ọ̀ bá ṣòṣèlú ọ̀hún ní kinní kan ọ̀hún ní kinní kan gbogbo àwọn nǹkan tó kà yìí bí ohun ìbẹ̀rù iṣẹ́ kò bá yín lẹ́rù ńgbà náà. That is what I asked him when he came to me. Nígbà tó wá bá mi kan tí mo bí nìyẹn pé ọ̀gbẹ́ni kí ló rò débi pé kí wọ́n ṣòṣèlú tó fi ń ṣòṣèlú owó àti ìní báwo ni wà mí báwo ni ló ní dáàdì mi nǹkan mẹ́rin ni wọ́n fi máa ń ṣòṣèlú mo ní kí nìyẹn ó ní mo ní mẹ́rẹ̀ẹ̀rin mo ní mi ò mọ̀ ó lákọ̀ọ́kọ́ orúkọ ẹni ó ní owó orúkọ àti wà ó di mẹ́ta àti kí èèyàn mọ̀rọ̀ gbé kalẹ̀ kó mọ̀rọ̀ gbọ́ kó mọ̀rọ̀ sọ mo ní kí ló fún ọ ní assurance tó fi hàn pé èmi mọ̀rọ̀ gbọ́ èmi mọ̀rọ̀ sọ ó lákọ̀ọ́kọ́ ó ní láti mi olólórin mi ní ó tún ní àtúní face gẹ́gẹ́ bí pé Ìbàdàn ní àwọn èèyàn tẹ̀ láìkí ní ẹlẹ́kẹta ó ní èyí chẹ́ńjì ó lẹ́ ní fans tó máa support òun pé kò ṣe pé mo lówó bẹ̀tẹ̀ mo láwọn tó máa support òun ẹlẹ́kẹrin ni pé ó ní ìdíwé nǹkan tí bá ń ṣe máa ń gbọ́rọ̀ kalẹ̀ òun láìkẹ̀ òun dẹ̀ ti wò pé kí náà fi ń ṣòṣèlú òun kà níwèé because ó ṣe political kíní ó dẹ̀ dé mo dẹ̀ rò pé nǹkan tó sọ yìí tó bá ti ní faith pé òun máa wọlé kó go on bá lè ṣe débẹ̀ láàrin support náà fún ní tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ PDP so ó dẹ̀ wọlé so mi ní láti máa pa nǹkan mọ́ nínú ọmọ mi wà ó ti máa gbìyànjú nǹkan tó fẹ́ ṣe láti kékeré ni Honorable ti máa ń dá sọ̀rọ̀ bí kò parí ọ̀rọ̀ bí kò sọ pé kán tó lé bí kò sọ pé dáàdì mi ilé ṣe òun ló tọ́ gbogbo àwọn àbúrò ẹ̀ náà ní school so òbí lè sọ pé ó ṣe alihamdulilayi pé ó ṣe lákọ̀ọ́kọ́ ó wọlé ó ṣe lẹ́lẹ́kejì ó wọlé kọ́lọ̀ ń jẹ́ kí gbogbo wa ká jèrè ọmọ wa. bóyá ká sọ pé ọmọ yín lo orúkọ yín ó lo gbajúmọ̀ yín ó lo àwọn fans base yín láti fi rí ohun tó ń wá. kò sí kan tí èèyàn lò náà because tí èèyàn bá lówó tí ò lórúkọ àfọwọ́wá orúkọ owó lè tán ó tún lè lórúkọ kó má lówó ibi tó bá ti ń lórúkọ yẹn náà tó bá ti ń fi wó ó tún lè tẹ́ so Ọlọ́run má jẹ́ ká tẹ́ nǹkan tó lò náà ni pé orúkọ bàbá àti orúkọ àwọn olólùfẹ́ wa àti àwọn tó sọ́pọ́tì wa ń gbà náà gẹ́gẹ́ bí kí ó tó di Honorable gbogbo wọn ni wọ́n ṣe kó sí orúkọ tèmi nìkan. bàbá òṣèlú ó jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń gbòyàn lómi ó dùn bẹ́ẹ̀ sọ yìí ó rọrùn bẹ́ẹ̀ wí ó dùn mọ́yàn létí ṣùgbọ́n máa ní àwọn ẹnìkan tẹ̀lé gẹ́gẹ́ bí abiyamọ gẹ́gẹ́ bí bàbá lórí Honorable. nǹkan tí màá kàn sọ ni pé ẹni tí ò bá lè kówó jọba kó ṣàánú sí kó gbọ́dọ̀ ṣòṣèlú. bàbá ẹ jọ̀ọ́ nígbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ẹ rò pé ẹ fẹ́ fi fújì ní kàkáìtì yẹn láti lọ fi kún òṣèlú. ṣe rí gbogbo nǹkan tí ẹ bá ń ṣe kò sẹ́ni tó sọ bẹ́ẹ̀ fún yín. gbogbo nǹkan tí ẹ bá ń ṣe láyé kó máa ro tọmọ ẹ mọ́ tó bá ń yẹ máa ro tọmọ so mo gbé mẹ́rin èèyàn lọ́n bí mi pé fújì lẹ́ ń kọ ẹ̀yin gan ẹ kọ́kọ́ lórí ariwo tẹ́lẹ̀ báwo táwọn ní tọmọ yín tó tún wá gbé nǹkan wá bá yín lòdì ok tábà ní pé ok at my age that time ta lè ṣe gbogbo nǹkan dáadáa ẹ jẹ́ kó ọmọ ẹ̀ jáde tí ẹ bá ló gba ọmọ ẹ̀ mọ́mọ́ báwo orúkọ á lọ èèyàn á kú gbogbo nǹkan á bàjẹ́ so ọlọ́run rẹ̀ fi sínú àdúrà yìí pé ọlọ́run ò jẹ́ kọ́ ọmọ yìí má jẹ́ kí ìràwọ̀ tiẹ̀ kó dà mí láàmú o má jẹ́ kí tèmi náà kó bá a lè ṣe ládùúrà ọlọ́run dẹ́gbà láti 2019 tó ti wọlé olóṣèlú after ìyẹn náà làwa náà rí nǹkan dáadáa
lárí ṣe ìjọ bó ṣe jẹ́. ọmọ ń ṣe ní ẹ̀gbẹ́ kan ń ṣe dáadáa ẹ̀yin náà tá máa sọ nínú olórin tí ó ń kọrin fún olóṣèlú tó náà ń ṣe dáadáa ń bẹ̀ ọ̀kan ní èyí tẹ̀yà sí díẹ̀ yìí bó ló ṣe jẹ́. owó nìyẹn o. à ń ṣe campaign fún olóṣèlú bó ló ṣe jẹ́. ní iṣẹ́ rí ọlọ́run fi ṣẹ́ wa yìn wá kọ́lọ́run dẹ̀ kọ́ wa mọ̀ sí ẹlòmíì mo fẹ́ lọ sọ pé kò yẹ pé mo lọ bó olóṣèlú kan àti ayé bàbá Adédùbú ni mo ti máa ń tẹ̀lé olóṣèlú bàbá yẹn ló di tẹ́tí wa ẹ lọ pọ́ ọmọ yẹn wá even my bàbá ti wá sílé mi rí tí ẹnìkan gbowó orí wa tí ò fún wa young gbà yẹn n sọ̀rọ̀ bí ọ̀rọ̀ 24 years nídìí iṣẹ́ yìí. by 1999 a fẹ́ campaign so àwọn kan gbowó orí wa bàbá yẹn ní láti wá mi wálé bí mo tún wà pé èmi báwo ni ti tèmi ṣe jẹ́ tìrú bàbá Adédùbú ń wá mi wálé so ìgbà yẹn mo ti rí pé kí ni bàbá yẹn rí nǹkan tí bàbá rí ni pé tẹ́lẹ̀ bá lè pull crowd tó dẹ̀ mọ̀ láti lè sọ̀rọ̀ tó lè canvas crowd àti láti mọ̀rọ̀ gbé kalẹ̀ kò sí pé kéèyàn kan máa kọrin o kò lè bí lè kò sẹ́ni tí èmi ò ń bí lè pé ẹnìkan kan mú orí kọ wẹ́n tó bá ti lè gbé máa pò tó lè kọrin o lè address o lè face crowd you are a musician bẹ́ẹ̀ kó tó kù ni pé báwo ni o ṣe lè gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ tẹ́ bá wo àwọn olórin ayé òde òní tájọ wà ìwé tẹ́lẹ̀ mi ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ kọ́ ni ẹlòmíà ṣe gbé kalẹ̀ ìwé tí Pàṣọ ṣe ń gbé tiẹ̀ kalẹ̀ kọ́ ni Òṣùpá ṣe ń gbé tiẹ̀ sílẹ̀ ìwé tí Kọ́rẹ́nsì ṣe ń gbé tiẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ kọ́ lẹ́lòmíì náà ń gbé tiẹ̀ sílẹ̀ so oníkálukú ló ní style tiẹ̀ so kó ló ń jẹ́ kí ayé kó tẹ́wọ́ gba gbogbo àrà tábádá. bàbá àdúrà tí kálukú máa ń gbà náà ni pé tá a bá ṣiṣẹ́ ká rówó ká rọ́ láǹdí ẹ̀ ọjọ́ òun lẹ́kọ̀ọ́ gbowó ńlá nídìí iṣẹ́. bó kọ́ lórí níjọ́ kan tó di ọ̀rọ̀ lẹ́pẹ́ lómi fi ń kanra mọ́ wa dì sí ẹlòmíì fi ń bá wa jà so èmi ò dẹ̀ mi ì fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ ìjọ́ tí mo gbowó tó tí ó kà mí láyà náà ni ìdí òṣèlú náà ni so kò dẹ́ pé bóyá mo kàn débẹ̀ lójijì náà èmi náà sáré gbowó wàá jìyà abẹ dáadáa so ìdí ìṣèlú náà ni mo ti rí oríire tó yẹ pé mi expect ṣé òṣèlú náà ti fún wa mọ́tò tuntun tó yẹ pé bóyá bíi 2020 ní yàtọ̀ fún mi ní mọ́tò 2020 Prado náà fún wa nígbà yẹn so ojú ó yẹ wáyé pé gbogbo alárí ńgbà yẹn so àwọn orí lọ́tún ìdí òṣèlú mi ì lè sọ pé wọ́n fún mi nílé ń bẹ̀ so mi ì lè sọ pé mi ì rówó tẹ́lẹ̀ kankan tí ẹgbẹ́ mi rí alihamudulilayi ń bẹ̀. bàbá orin tí ẹ kọ́ ń gbà náà lọ́hùn ẹ bá kọ́ láwọn yóò dùn pàápàá tó ń wò yín ní orí agbọn wa báyìí orí wo lẹ kọ́. ẹ kó sórí tí a kọ bó lẹ ṣe ó kọ́. depend bí nǹkan bá ṣe ń lọ ṣé rí ọ̀tẹ̀ ní orin ọ̀tẹ̀ tí ẹ bá ti lè nìbàdàn àwa tá a jẹ́ ọmọ Ìbàdàn báyìí tẹ bá sábà wo èdè wa àti bí a ṣe ń sọ̀rọ̀ ẹnu wa máa ń sábà yí dáadáa so o gbọ́dọ̀ mọ àyínìke kó mọ àyínìpadà so nǹkan tí wọ́n rà ń bi orin ni àyínìke àti àyínìpadà orin ní ọ̀tẹ̀ ní orin téèyàn bá ti mọ̀ ọ̀tẹ̀ ṣe tó ti mọ orin ọ̀tẹ̀ kọ kò lè kọrin fún olóṣèlú tó dẹ̀ mọ̀rọ̀ pé ká bóyá káwọn máa sọ òkú kó máa kọrin ìyàwó ńbẹ ìyẹn kọ́ ní táìmù tí àwọn olóṣèlú yẹn bá jókòó kí ló tọ́ sí lágbájá láti jẹ́ pé bóyá opponent lágbájá ni wàá kọ́ wàá tún yà sórí opponent tiẹ̀ náà wàá tún praise opponent yẹn wàá tún jọ sí níbi pé ò ní ìbàjẹ́ lọ́wọ́ ilé ìbàjẹ́ ní ọwọ́ ilé so orí òṣèlú tí bá kọ́ orí òṣèlú kan sí kò lé ní mí ní bí ó ṣe rí pé tá a bá wà lójú àgbà mi bí ọ̀rọ̀ bá ṣe rí. ẹ ṣe sọ́ngbà náà lọ bàbá ẹ ti wá ń kọ́ ìjó tí ẹ fẹ́ fa in lápò yarí àtẹ̀lé olóṣèlú kan kò wá wọlé àwọn tó wà padà wọlé. kan ó ń yà yàn lẹ́nu sétí. ṣé ẹ̀yin àwọn ọmọ ń ya àwọn èèyàn lẹ́nu. ó ti ṣẹlẹ̀ sẹ́mi náà rí. kí ni kò tó gbà lọ́wọ́ yín jẹ́ mọ́ ní gbàgbé. a ti dìbò tán ọjọ́ kan tó jẹ́ pé a ka ìbò kíní yẹn náà rúmọ̀ yẹn náà kárí so mo dẹ̀ ń lọ lébà àwọn èèyàn dẹ̀ tẹ̀lé mi mo kàn wá fura pé àwọn tó ń tẹ̀lé mi níjọ́ tá a dìbò tí gbogbo ìlú dá àdúgbò tí mo dẹ̀ ń gbé àdúgbò tó máa ń dá ní estate Olúyọ̀lé estate mo lè ṣe rí wọn pé àwọn ìlú wà pé mi náà ń dírẹ́sì
so ó dáadáa kí èèyàn máa nífura so ìfura ó ṣàyọ níjọ ẹ̀ débi pé ibì kọ̀ọ̀kan sì ń jó nílé mi dè ní. wọ́n ta mọ́mọ́ ni. Òsibí tó ń yìnbọn dé ń bẹ̀ bẹ̀ tí wọ́n bí pé mo wà nílé lẹ́nu mo lè ti kúrò nínú ilé ọlọ́run ló yọ mí ṣá nǹkan tó gbé mi náà kúrò nínú ilé. àbí tìbílẹ̀. no mi ò lóògùn. àbí ẹ dira. kí ló ń jẹ́ dira. kéèyàn tó wá ní ilé ní Lẹ́kí èèyàn mọ̀ ṣiṣẹ́ gan kéèyàn tó ní ilé ní Lẹ́kí níbi tí sìmẹ́ǹtì tó ti gbé jùlẹ̀ dáadáa eléyìí owó òṣèlú náà ni àbí à ń kọni fún lágbájá kọ̀ǹpútà mẹ́dò. ẹ̀yin èèyàn bẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run ni. àdúpẹ́. orí ọ̀fẹ́ ọlọ́run ni kò ṣe gbogbo nǹkan tí èèyàn bá ní láyé kó máa dúpẹ́ pé orí ọ̀fẹ́ ọlọ́run ló gbé wa débi báyìí torí pé bóyá ànílé ní ìlú wa àti nígbà tí nígbà tó ọlọ́run dẹ̀ sọ pé ó tọ́ sí wa ń bì náà àdẹ̀ tún gbìyànjú ọlọ́run jẹ́ kó bọ́ sí. láwọn ìṣòro tí olórin tó máa ń kojú dáadáa náà ni kí a kó nílùú ká kó lómele àmì lẹ́gbè ká kó wọn pé bẹ́ẹ̀ mi náà ṣe ń lọ ẹ̀yin náà ẹ̀ka lọ ẹ̀ mọ́ jẹ́ ń dán kí wọ́n lọ ṣá ọmọ ẹ̀jẹ̀ àjọ lọ kọrin lọ́hùn wọ́n lẹ́yìn náà lọ kára làǹgbà kan nígbà tí ẹ wá débẹ̀ ẹ lùlù ẹ ṣeré dáadáa ipa dọ́là ẹ pa gbogbo ẹ wọn láwọn ọmọ kan sá wọ́n jápa. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá wo nǹkan tó ṣẹlẹ̀ ní àárín gbogbo omi ṣoṣan ọmọ ti sá lẹ́yìn Alhaji Sikiru Ayinde Barrister kọ́lọ́mbà àfọlọ́dọ́ bàbá wa Dr. Kollington Ayinla ọmọ àwọn bọ́ìsì wọn sá wọ́n ti lọ Amẹ́ríkà lọ́nà táwọn èèyàn wọn kú tán kúrò ń bẹ̀ so kátó wá sọ bàbá wa K1 the ultimate mẹ́ni kó ń ṣẹlẹ̀ sí wọn èyí tó ṣẹlẹ̀ lẹ́gbọ́ yẹn torí pé ẹgbọ́ yẹn ni wọ́n sì sá lẹ́yìn olórin lọ́dún yìí wọ́n sá ní last year wọ́n sá ní year before last year ẹ̀dẹ̀ àwọn èèyàn tó sọ tí wọ́n sì tà tẹ́ bá pé olórin mí gẹ́gẹ́ bí tèmi ẹjọ́ tó máa rò tó máa ju tèmi lọ. ẹ bọ́ yà ń sá ọ̀sà ṣé kò mọ mú bẹ̀rù wá pé bàbá tó mẹ́rin náà lọ sí ṣé irú àwọn àjọkẹ́ ìwọ̀n tó ní sá máa lọ báyìí. ṣé ẹ wo mo sọ̀rọ̀ pé K1 the ultimate wọ́n mú àwọn kan láwọn yẹn sá ṣé yẹn ni wọ́n wà lamẹ́ríkà wá ṣé yẹn ni kó máa mú yàn lọ. wọ́n sá lẹ́yìn Paso sóní kó máa mú yàn lọ wọ́n sá lẹ́yìn Òṣùpá sóní kó máa mú yàn lọ wọ́n sì máa mú yàn lọ ní now so currency àwọn míì àtijọ́ ń lọ sí Amẹ́ríkà àwọn míì àtijọ́ ń lọ Dublin àwọn míì àtijọ́ ń lọ London àwọn ẹni tó bá wù tó bá ti sá ẹlòmíì máa ń bìlẹ̀ pé bóyá wọ́n ń kálá nílùú òyìnbó ni you have to work hard tó mú òyìnbó wálé so táwọn náà bá rí bóyá bẹ́ẹ̀ náà ti máa ṣoríire onílù pọ̀ tó ń bẹ̀ wá pé wọ́n fẹ́ dúró lẹ́yìn wa so àgbàdo káwọn náà mú dáadáa bọ̀ àìfẹ́ nìkan láàyè là ń mọ̀ pé ẹnìkan tó lè ṣe jù wọ́n lọ sógbà tí ẹja tó agbọ́ ní ìwẹ̀ra agbọ́ kìíní kankan so gbogbo nǹkan yẹn lọ sókè ni alihamudulilayi pé wọ́n sá ìyàwó wọn ò ní ṣépè ẹbí wọn ò ní ṣépè wọ́n á dẹ̀ máa mú dáadáa bọ̀. àbá fún àǹfààní ta ní láti rí báyìí pẹ̀lú lórí ọ̀rọ̀ tán sọ yẹn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ni olùlọ́ngbà yẹn wọ́n ní Alhaji ló àríjì wọn ó gbó lọ́wọ́ wọn ní òun ló tò wọ́n fúnra ẹ̀ ìbáwọn pé kágbó látẹnu ó 6 months pé kẹ́yìn gẹ́gẹ́ láyé sọ̀rọ̀ ìpèsè àbí ilẹ̀ àríjì wọn pé láti fi ràn wọ́n lọ́wọ́. náà ibi promoter ló pè wá pé ká máa bọ̀ ní Canada wọ́n dẹ̀ ní ká pè onílù tó bá wà á dẹ̀ ìwọ so èmi ò gbọ́ bí tí eléyìí ti ń kó ọmọlẹ́yìn lọ́tà ní pé ẹ̀múwó wárí so tẹ́lẹ̀ nǹkan bá ń sọ yẹn oúnjẹ náà yà ní pé bóyá kọ́rẹ́ǹsì ó fẹ́ káwọn bọ́ìsì ẹ̀ lọ ó wá fi owó lẹ̀ ẹ wá ní kẹ́ àwọn bọ́ìsì ẹ lọ ta lé yín o ẹ ta mọ́tò yín o kẹ́ wá bóyá ó ti ṣẹlẹ̀ sí olórin kan rí èmi ò gbọ́ rí so kò ṣẹlẹ̀ lórí àwọn tó wà wájú kò dẹ̀ lè ṣẹlẹ̀ lórí mi àwọn ọmọ tí wọ́n tán náwọn jápa wọ́n fẹ́ lọ ṣoríire ni àwọn náà ń wò wá àpẹ ìmú parọ́ pé ẹni tí n bá pè jókòó pé ń wò wá o ò fẹ́ travel bóyá mánéjà ni o bóyá elégbè ni bóyá onílù ni pé mo pè pé máa bọ̀ o ẹ lọ wú wá o ẹ lọ ṣe kídì kan so bóyá kẹ́niyẹn bọ́ síta kó ní kọ́rẹ́ǹsì o ẹ gbowó lọ́wọ́ mi o so gbogbo wọn tẹ́yìn níbọ̀dé bá ń sọ wọn pẹ̀lẹ́ bá ń sọ yẹn ìjà ló dé lórí ṣe kíni ẹlòmíì wò pé tóun bàbá táyé jẹ́ kò lè rí nǹkan jẹ tóun bá sọ pé ọ̀gá wa ṣe báyìí bóyá wọn lè ṣàánú ẹ̀ ẹlòmíì dẹ̀ ni ó fẹ́ sá lọ bóyá ó lọ parọ́ mọ́ ọ̀gá rẹ̀ ni gbogbo nǹkan téèyàn bá ṣe ló máa kó ẹ̀sùn ẹ̀ ẹlòmíì ń gbà ń fa àwọn kinní kan náà fa àwọn kinní kan náà nǹkan tó bá ń fún ẹ tó bó bá fi lo bí 20 years lẹ́yìn èèyàn ẹjọ́
olótú ṣé o wà òkè ló dúró síbẹ̀ ó wá dé ìlú òyìnbó tán ni wọ́n fìyà jẹ so tẹ bá gbọ́ lẹ́nu àwọn tó tẹ̀lé Paso lọ́ngbà náà àwọn náà sọ tẹ bá gbọ́ lẹ́nu àwọn tó tẹ̀lé Òṣùpá lọ wọ́n á sọ wọ́n á rọ̀rọ̀ tiẹ̀ sọ tẹ bá gbọ́ lẹ́nu àwọn tó tẹ̀lé Alhaji Ibrahim Barrister tán ti dolóògbé tán fún lọ́hùn fọ̀rọ̀ kẹwọn wọ́n á sọ mẹ́nìtì so àwọn yẹn làwọn èèyàn orí gbọ́ ni so a lè fẹ́rẹ́ ẹ̀ tá bá tún jọ débẹ̀ àtúnjọ máa ṣiṣẹ́ náà ni ọmọdé ló ṣẹlẹ̀ mí tẹ́lẹ̀ mi bá sọ̀rọ̀ pé kìdí Ọlọ́run aṣọ ògùn wọn dé lára. bàbá tí a máa ń sọ nípa pé kéèyàn ti pẹ́ dáadáa nídìí iṣẹ́ Ọlọ́run fún ní àlùbáríkà tó pọ̀ kókó nǹkan táwọn èèyàn ti mímọ iná ni rẹ́kọ̀dì tẹ̀ ń ṣe ní méjì mẹ́ta ó tó mélòó àti pé wo gan ni ó wà lórí bá tí ayé ń dùn wìtìwìtì àbí tó ń bọ̀. àkọ́kọ́ ni pé adúpẹ́ fọlọ́run tí rẹ́kọ̀dì yẹn bá ti ń tó ọgbọ̀n ó ti ráyé wá náà ni so rẹ́kọ̀dì wa ti sùn dáadáa so alhamdulillah pé a lè tún expect kan ní títí ending of this month this July 2024 yìí because kan tá à ń ṣe ń bí 30 years lẹ́nu àṣemáríwo mo rò pé 20 years ẹ̀yìn èmi gan wò pé ṣáwa náà níbi ẹ jẹ́ ká sọ̀rọ̀ tó lálẹ́ today is àwa nínú July was July 8 tàbí July 9 so ọjọ́ kẹsàn-án oṣù keje 2024 ó bọ́ sọ́jọ́ Tuesday la wà ní Èkó 2024 so ó máa jáde kóṣù tó parí wọ́n ti pò dáadáa tí ẹ̀yin ti wá dẹ̀ máa gbádùn ẹ̀ ṣe olóòtú. láti ìgbà tẹ́ ti wà láyé àti age tẹ́ lò ní inú music kí láyé ti kọ́ yín ẹ̀kọ́ wo láyé kọ́ yín. kí ni. ẹ̀kọ́ wo ni ayé kọ́ yín. ẹ̀kọ́ tí ayé ti kọ́ yín. ayé ti kọ́ mi lẹ́kọ̀ọ́ gan. ok ìbéèrè kan lẹ béèrè pé àwọn kan sá lọ àwọn kan dùn ẹ̀kọ́ ni mo kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ ni mo kọ́ pé kó yé òde tún ní pé kó sú wa ṣe ẹ̀kọ́ láti inú ilé ẹ̀kọ́ lára obìnrin ẹ̀kọ́ lára ọmọ ẹ̀kọ́ ní ṣe ẹ̀kọ́ ní ìhùwà ẹ̀kọ́ ní ìrìn ẹ̀kọ́ ní ìsọ̀rọ̀ so ibi tí ẹ̀kọ́ wà jù ní ọ̀dọ̀ olórin tó bá jẹ́ gbajúgbajà gbogbo èèyàn kéèyàn lẹ́bàá ṣe ẹ̀bá láì mórí ṣe ẹ̀bẹ́ tó mórí ṣe ẹ̀ ṣe fẹ́ lómi áfẹ́sì yín pẹ̀ ṣe ẹ̀ ṣe fún ẹlòmí ẹni tí ò ẹ tẹ́ wàá ṣe fún gá tó máa pariwo pé ẹ ṣe fóun ẹ ti gbọ́ yẹn tẹ́nìkan bá ní olórin kan kò ṣe fún yín o ẹ wádìí àwọn kan wà tó yẹ pé wọ́n tó máa yìn yẹn pé kò dẹ̀ ó tún lè ṣe fún wọn ká máa yìn ó tún lè má ṣe fún ọkọ tó máa yìn so bọ́rọ̀ music ṣe wà nìyẹn so ẹ̀kọ́ wà ní the entertainment when a máa ṣe entertainment tó bá fi lè ga tó ti lè ga táyé mọ̀ ẹ́ nínú Èkó ìlàsàn àbí wọ́n kàn mọ̀ ẹ́ kárí ní Ìbàdàn ká tó wá sọ pé wọ́n mọ̀ ẹ́ ní constituency ẹ̀ o ti gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tó kọ̀ tó tí a bá ní ká máa sọ ẹ̀kọ́ tá a kọ́ à ní parí ẹ̀ bàbá tá à ń sọ mílíọ̀nù. màsáré béèrè ìbéèrè méjì léra wọn lásìkò tá a wà yìí kí ni àfojúsùn yín nídìí iṣẹ́ tẹ́ gbé dání. àfojúsùn mi náà ni pé kí iṣẹ́ tá à ń ṣe kó má bàjẹ́ gbogbo àwọn tó já síwájú wa náà káwọn náà má ṣubú látòrí Alhaji K1 The Ultimate kó máa lọ sókè sí Ajíbọ́lá Pasuma Alhaji Wasiu Alabi kó máa lọ sókè sí kí ọlá gbogbo onífújì tó kù náà kó má bàjẹ́ káwọn náà má rẹ̀ so káde máa ṣe nǹkan tuntun tó máa bá ìgbà mu because tí a bá rí ẹnìkan tó sọ pé kẹ́nìkan ṣubú kò tí ì jẹ ayé ni tí wọ́n bá ráyè jẹ tó bá wà pé kí nǹkan tó wà lọ́wọ́ mi yìí wọ́n má jẹ́ kó bọ́ báwo ló ṣe máa gbàdúrà kí tẹni tó ń lò lọ́wọ́ náà bọ́ gbogbo wa ti wà ní bọ́. bàbá iṣẹ́ fújì àti obìnrin wọ́n dàbí tẹ̀gbọ́ntàbúrò ni wọ́n jọ ń lọ papọ̀ ni ìbá ti fẹ́ yọ obìnrin kú lára fújì àkọ́kọ́ orúkọ wà ẹ̀kejì owó wà ẹ̀kẹta ẹwà wà sànmọ́rí ọlọ́run ní báyìí ṣe ń kó pẹ̀lú àwọn obìnrin. obìnrin náà ló dáa jù tí obìnrin ò bá ti súnmọ́ yàn kéèyàn fura ọ̀rẹ́ wa ni wọ́n olólùfẹ́ wa ni wọ́n obìnrin nìyá mi lè sọ pé tóbi bẹ̀tì ṣùgbọ́n Yorùbá ní eré mọ níwọ̀n àṣàgà eré mọ níwọ̀n tẹ̀lá ní àwọn obìnrin bí wọ́n sì níjó ijó ò ní dùn tó bá tó pọ̀ jù ijó tó bàjẹ́ bẹ̀tì ká máa dúpẹ́ pé kí wọ́n pọ̀ ní ayé ẹni ló
dáa ju ká má wà rárá lọ so obìnrin ò ṣe rí sá wọ́n dẹ̀ tún ṣe súnmọ́ tí èèyàn bá máa ṣoríire ń sìn ó ti máa ara obìnrin ní ó ti mọ̀ pé òun fẹ́ ṣoríire pé obìnrin ń gbéyàn ṣubú yẹn kó obìnrin ò ń gbéyàn ṣubú ìwọ tó bá bítírè wọn obìnrin ò lójú àánú táwa ní tóbìnrin bá ẹ bá jọ ń pèrò nǹkan sí tí ẹ bá ti ṣe nǹkan tí ò dáa kó mọ̀ pé nǹkan tó ṣe ò dáa tí nǹkan yẹn bá bàjẹ́ láti máa sọ pé ẹ má bínú balẹ̀ wa so tí ẹ bá fẹ́ bá obìnrin lò kó lóòótọ́ pẹ̀lú wọn tó bá ti lóòótọ́ má fi ìyà jẹ wọn dẹ̀ tọ́mọ tó tọ́ bá bí fún ẹ obìnrin mi ò like pé obìnrin mi wà tó wà work hard pé kò ní bẹ́ẹ̀ lọ́wọ́ wọn ẹ show love sí ọmọ tẹ bá bí kẹ́ ẹ tọ́ wọn because tẹ bá tọ́ wọn náà àwọn náà ló máa jẹ tó jù irú wa náà ìyá wa náà ló ń jẹ nǹkan tó jù so ó bá kò tẹ̀ sóbìnrin náà tẹ́ bá fi lè bá obìnrin tọ́mọ ẹ̀yẹn tó má fún lówó oúnjẹ ẹ má fún obìnrin yẹn lówó oúnjẹ kí tó máa sọ tó bá ti pọ́ nílà kan ẹ ṣàfihàn jẹ iṣẹ́ mi tó mi jẹ iṣẹ́ ọlọ́run mẹ́rin tí mo bí òun ló ń sanwó skul wọn òun ló ń ṣe wọn tó ń fẹ́ ṣe kò ń gbọ́rọ̀ ọmọ ìṣètì bẹ́ẹ̀ tó obìnrin mi á bínú kò fọ́n wa lówó oúnjẹ tó ọkùnrin bá ti bá ẹ tọ́mọ tó ṣe dáadáa tó dẹ̀ ṣe nǹkan tó yẹ kó ṣe ó mátà so alhamdulilayi pé àwọn obìnrin èèyàn dáadáa ni wọ́n dẹ̀ fẹ́ràn wa ìwọ ọkùnrin ni kó má purọ́ fún obìnrin tó bá nífẹ̀ẹ́ ṣùgbọ́n pákó obìnrin tó bá nífẹ̀ẹ́ má parọ́ fún. dáńpà ló ń gbòǹgbò sọ fún un náà. dáńpà ló ń gbòǹgbò máa ń sọ fún un. àtàrẹ́ms. arems ò tẹ̀ kí n gbọ́ láìpẹ́ obìnrin so èmi náà láìpẹ́ obìnrin ṣùgbọ́n obìnrin tó mi ò bá nífẹ̀ẹ́ máa pè pé ọ̀rẹ́ ni wà ó etí ń bá máa fẹ́ dẹ̀ máa yàn wọ́n jẹ má gbàgbá lórí obìnrin. wáyé jìgólò. arems má fi fine boy gbàgbá bọ́ọ̀bọ́. obìnrin ṣe ó jẹ bó ṣe jẹ. alájì ká tó máa lọ àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn tí wọ́n jẹ́ ọkọ mi nínú àwọn onífújì ọkùnrin ni obìnrin àti ìrìkọ́ àwọn obìnrin ò tiẹ̀ pọ̀ dáadáa láàrin kí ni ẹ̀yin ń ṣe láti fà wọ́n gòkè. wọ́n pọ̀ lẹ́yìn wa ṣùgbọ́n mo fẹ́ kí nǹkan kò sí nǹkan tí èèyàn lè ṣe tó lè fi fẹ́ nìkan gòkè tẹ́ bá wo àwọn tó tẹ̀lé eléré kan mo forúkọ bò láti rí àwọn mélòó ló kù àwọn tó tẹ̀lé eléré kan nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ sọ fún ẹ̀yin akẹgbẹ́ mi tẹ́ ń bọ̀ lẹ́yìn. àlejò ìka méjì mẹ́ta mẹ́rin tá a fi dárúkọ tẹ̀yìn náà ní ṣókí ni o torí àròjọ mùsùlùkùn bóò ní ìrìnàjò yìí sì lè ṣẹ́yìn. ẹ kò sí ìrìnàjò kankan níbi iṣẹ́ kankan bí kò ṣe pé tí Ọlọ́run bá ti yan iṣẹ́ kan níṣẹ́ yàn tó bá ti ń dáwọ́lé ó máa bọ́ sí i àti pé mo máa ń jẹ́ káwọn èèyàn mọ nǹkan kan tí máa ń ṣe ìtàfí pé wọn ò ń kọ́yàn ní orin ẹ̀bùn ni ìwọ tí Ọlọ́run bá pè pé o máa dolórin tó bá lóhùn gan wọn níyàn ẹ jẹ́ ká gbé sáwọn pásítọ̀ mi ìpera ẹ̀ ìmí Ọlọ́run ló pè anybody gbogbo ayé ló ní ohun ẹlòmíì ohun ẹ̀fọn ẹlòmíì ohun tó dùn bọ́tà bá ti kọ́ ipò máa ṣiṣẹ́ yìí ẹlòmíì tó tẹ̀ mọ́ pa orin ara ó kàn lè sọ nǹkan dẹ̀ máa blow so ẹ̀bùn ni God gift ni nǹkan tó ń pè ní iṣẹ́ orin. àwòkọ́ṣe lè ṣe dídí ẹ̀ ní àbí lára àyà bàbá rẹ ti táàpù ẹ̀. mo fẹ́ ẹ̀bùn ni gẹ́gẹ́ bí nǹkan tí mo lè sọ and ẹ̀gbọ́n mi kan ń kọrin tèmi jẹ́ elégbè ìyẹn ni Alhaji Sulaiman Ademola so bàtà wọn school mo máa ń kọrin èmi ajílégbè bàtà dẹ̀ bẹ̀rẹ̀ tájọ́ àjọ bí wà tẹ̀lé ra wọn sọ àlejò bẹ̀rẹ̀ àjọ bẹ̀rẹ̀ èmi náà details pé I can sing only kọrin. ìrìnàjò yẹn sìn ó tó lọ́dún mélòó sá. ó ti lé ní ọgbọ̀n over 30 years kí ẹ tó wá làmìlaka báyìí ní ṣókí ni o kí lójú rí ṣó rọrùn bẹ́ẹ̀ ṣá láti di ìlú mọ̀ọ́ká. mo kàn mú kí táyé tó dẹ̀ ní ayé mọ̀ ojú rí tó kórìn tó wá kan bí owó wà ojú rí tó kíkìnì tó jọba níjú iṣẹ́ ló ṣe káyé tó máa pè mí lélẹ́rẹ́ lọ́tún lósì o àti kùsù pẹ̀lú àríwá iṣẹ́ la ṣe iṣẹ́ tí a bá débi báyìí tá a bá ní ká sọ nǹkan tó jú rí àní kúrò níbí báyìí bẹ́ẹ̀ alihamudulilayi pé ojú wa rí dáadáa náà ni ìròyìn náà ṣe wá láti wá béèrè ọ̀rọ̀ lẹ́nu wa àwọn tá a jọ wá pọ̀ tẹ́ ló bá wọn so ojú wa rí dáadáa ni ojú tó máa rí ire náà ó máa rí bì.
ohun tí àtẹ̀ gbọ́ ni pé ẹ̀yin àti kejì yín ó lè jẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn lásìkò náà kó tó wá di pé ó di $1 báyìí. Kọ́yìndé mi bẹ́ẹ̀ ni. ṣe mọ̀ pé àjọyàn bákan náà kí wọ́n di ọtí wọn ni pé táyé ló yọ orí adé fa kíkàn ní yan orí adé mu so ọjọ́ bí wa ni ṣùgbọ́n ó ti late ẹ̀wọ̀n à ní Kọ́yìndé wa lọ raṣọ wa lọ́jà kọ́lọ́mbà àfọ̀rọ̀kẹ́. ẹ bá ní ká wò sá ìgbà kan wà tí ó jẹ́ pé Ìbàdàn ó ní àwọ̀ àti làmìlaka kó tó wá di pé Èkó, Ọ̀yọ́, Ògùn, Ẹdó, Delta tẹ̀lé lọ káàkiri àwọn iṣẹ́ akínwó lẹ́sẹ̀ tó lùkọ́ yìí fi kọjá Ìbàdàn nìkan. Support irú yín náà ni kéèyàn dẹ̀ tó mọṣẹ́ iṣẹ́ ẹlòmíì tó bá ti rí nǹkan jẹ ládùúgbò àti ìbílẹ̀ ìbò ti ṣetán nǹkan tí èèyàn bá fẹ́ ṣe kó máa ní gbìyànjú nínú ìgbìyànjú lè àṣeyọrí wà so káwa náà tó wọ̀lú Èkó yìí àsomọ́ àwọn kan lẹ́sẹ̀ àgbàbí kan débì kan irú ìgbà kan ẹlòmíì àní àtàyè olùlọ́ba pàṣẹ olùlọ́ṣẹ́kíní kan ṣé kò lè dá dúró nínú ibì kan èèyàn àgbàdé bì kan alihamudulilayi lẹ́nu pé ẹ̀mọ̀ wà lẹ́kọ̀ọ́ tá a wà yìí Èkó náà lálẹ́ tó ń dúpẹ́ pé ẹ tún lè wá kí wa ní inú ilé wa lẹ́kọ̀ọ́ so ẹ má jẹ́ ká sọ̀rọ̀ jù lórí bẹ́ẹ̀ Ọlọ́run ṣàgbé wa débi ní àìròtì. tẹ́ bá dárúkọ Currency wọn ní àwa sójà ní àbí mọ̀pó. ọ̀rọ̀ lè béèrè lóòtì àwọn tèmi ló máa ń pè mí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bíi pé wọ́n rí pé mo mú sẹ́yìn nígbà yẹn bí ogun bí tí máa ń lọ show màá dúró tán tí bá fẹ́ kọrin màá dúró tán action pọ̀ ẹ̀jẹ̀ ọmọdé náà sì ní wàá bẹ̀rẹ̀ téèyàn bá ṣe pé 50 years ọmọdé náà sì ní. Currency wa ń kọ́. bóòrò ṣe wáyé. Táyé Currency olórin kan ní pé kéèyàn ṣàwò orúkọ tó dáa kó pera ẹ̀ orúkọ tí mo rò pé bóyá ẹ̀yin tẹ̀ wọ́n bóyá ẹ̀ láìkè owó. ọ̀bàlá láìkè owó. nínú Currency láti yọ yen láti yọ pound láti yọ dollar láti yọ euro so Currency ló cover àti wò pé orúkọ tí wọn ò ní gbàgbé láì because kò ń ṣe orúkọ tó ń sọ mí Táyé lórúkọ àmútọ̀run wa Abdulrasheed lórúkọ mi. Abdulrasheed ó dàbí pé ìgbà àkọ́kọ́ tá a máa gbọ́ orúkọ yẹn ni. Yeah, Abdulrasheed. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080 597807 for your event coverage. Thanks.